ibi kan tí a máa sin àwọn òkú sí wàá wò pé nígbà àwọn kúkú ti sin wọn bẹ tó ti bàjẹ́ wọn lọ kó dáa bẹ ǹjẹ́ kí n sì lọ mú àwọn eegun díẹ̀ o bí eegun fọ́nrán eegun orí kí n sì fi tún ntọ́fẹ́ bàjẹ́ ṣe. ẹ sì bá mi pé òjò ẹ̀gbọ́n náà kí n mọ̀ wí. òjò. ìwọ gbé nǹkan o fẹ́ lọ gbé fún Òjó Abésùpínlẹ̀ kó mọ̀ bá wa da ayẹyẹ mi rú. bíṣọ̀bù bá ń farabà tó bá ń pàrókò tóbi jí ńlá wa ni. Òjó Abésùpínlẹ̀ lọ́pẹ̀rẹ̀ nígbàkejì Olódùmarè. bẹ́ẹ̀ ṣe wo bọ́lọ̀ ń bá ń ṣiṣẹ́ ọlọ́pàá bọ́ bá rí mi yọ̀yọ̀ tèmi ọ̀tọ̀. àwọn ẹ̀ṣọ́ aṣọ́bodè wípé ìjọba lọ̀gá ọba. If they are ready to mess you up, you mess them up. Yes, sir. You shoot aside. Yes, sir. ìyá gbọ̀ngàn ló ṣe ìyàwó tó fi òyìnbó aláwọ̀ funfun ṣe best lady gbogbo ẹ̀ ẹ pàdé wa nínú sinimá Òjó Abésùpínlẹ̀. gbajúgbajà òṣèré ló kópa ń bẹ̀ ẹ̀ jabuata látòrí Ọdún Ọmọ Adékọ́lá ìyá gbọ̀ngàn Kẹ́mi Àfọlábí Ọláìwọlá Razak Òjó Pagogo Òjó Àjàmbàdàn Jọmílójú Olúńbẹ Ayọ̀bámi Ọlábìyí Madam No Network Atoríbẹ̀wù Òkìkí Ọ̀sìn Abọ́sẹ̀dé Ìyá Ọ̀yọ́ àkàǹkàtà làwọn òṣèré tó kópa nù sinimá Òjó Abésùpínlẹ̀ ọjà ẹ̀ owó ìtìwì.